pampered. No Nigeria with their right senses will cut off somebody's head and video it. Those are the people Gumi is supporting. If Saudi government can deport Gumi back to Nigeria, what stops Tinubu's government to arrest Gumi? Because if Gumi can protect, can manipulate, can support bandits with his full chest, Ejo ta ló jẹ́ kí kọ́kọ́ arrest. Ṣé Gumi kọ́ ló jẹ́ kí ìjọba Tinubu kọ́kọ́ arrest? Vote Tinubu kó pasán, vote Tinubu kó gbọ́mọ sí, vote Tinubu kó ṣòfò. Ó gbọ́ mi ṣá. Vote Tinubu kó gbọ́mọ sí, vote Tinubu kó pasán, vote Tinubu kó kagbeni papa ẹ. Ẹ jẹ́ sọ fún yín. Títí yín là sọ fún yín. Tó bá pọ́n gbà wá láyè láti vote ni, àwa náà vote. But unfortunately, àwa ò lè vote. But platform mi, mo máa follow president mi VDM. Platform mi tí bá ṣe ń jáde, a máa fi condemn Tinubu ni. A máa fi gbé Tinubu ṣépè ni àti gbogbo àwọn tó ń proport ẹ. Sunday Igboho said we fail. Ẹ jẹ́ kí yẹn máa tán ráì. Ìyẹn tó ti gbà body. Àbí bí Akọ́lá jókòó sí. Tó ti sọ pé òun ò fẹ́ rí ẹni kọ́kọ́ kó wá campaign pé Tinubu nìkan lòun support. Ìyẹn lẹni kó wá jà fún yín. Ìyẹn tó ti gbà body. Ẹ jẹ́ ya ní kí Sunday Igboho yẹn kó pa kí sẹ́gbẹ́ kan. Ológun láàrin láàrin. Ẹ tiẹ̀ máa ń tán ra yín. Ìyẹn. Àbójú yín kọ́ ló ṣe sọ. Tó ní gbogbo àwọn Àtíkù gbogbo obi kọ́ máa wá campaign kò máa lé wọn dànù ni. Ẹni tó lè sọ yẹn ẹ ti mọ̀ pé tribal bigot ni. Ẹ ti mọ̀ pé tribal bigot ni. Nǹkan tí yẹn máa jẹ mà ló ń wá. Àwọn kan máa ń sọ̀rọ̀ wọ́n máa ń dàbí bàbá Sùwé lójú mi ni. Ẹni tó ti lè support Tinubu pẹ̀lú full chest ẹ̀ ẹ̀dẹ̀rù bí yẹn fẹ́ wá jà fún yín. Nǹkan tó máa jẹ ló ń wà náà. Bó ṣe settle tampolo lòun náà fẹ́ yẹ kán settle òun náà. Let me tell you, just watch where you go. Protect yourself. Nobody is going to protect you. The government does not have your love at heart. Pray to God. Ní ṣe kòńgẹ́ bí. Àwọn tó dẹ̀ ń ṣe kòńgẹ́ bí yẹn kò ṣe pọ́n ṣe Ọlọ́run. Ọkàn ra rìn fẹsẹ̀ sí ni. You will not be a victim of another person's error. Tí kú bá wà ńta, Ọlọ́run máa bá mi tì yín mọ́lé. Tí kú bá wà nínú ilé, Ọlọ́run máa bá mi tì yín mọ́ta. Ní ra rìn fẹsẹ̀ sí. Ní gbọ́jọ́ lọ́jọ́ lọ. Ní gbàyà oníyàjẹ. Straight bullet oni jẹ́ ti yín. You will not be a victim of kidnappers. You will not be a victim of bandits. Àlọ́ yín Ọlọ́run bá mi máa ṣọ́, àbọ̀ yín Ọlọ́run bá mi máa ṣọ́. Ní ra rìn fẹsẹ̀ sí o. Ògún ò ní fẹ́ jẹ yín wẹ̀ lórúkọ Jésù. Ṣó ti yé yín? Ìgbẹ́kẹ̀lé yín ẹ gbé sọ́wọ́ Ọlọ́run kẹ́dẹ̀ máa gbàdúrà. Nobody loves anybody in that Nigeria. Nǹkan tí Sunday Igboho máa jẹ ló ń wá. Gbogbo èyí tó ń sọ yẹn Bangladesh ni. Kò nídìí kó gba àṣẹ. Ó mọ bí táwọn bandits wà. Kóhun gan drive kó má kó àwọn army kó kàn gba ọ̀nà táwọn bandits máa ti ń pààyàn yẹn ká wò bí yóò lógun. Ẹ bá máa jẹ́ kéèyàn kọ́kọ́ máa fọwọ́ fowó tó ń go ṣí wọ́n wo àwọn olóṣì. Ṣáwọn tó lógun láyé àtijọ́ ṣọ́kọ́ wọ́n gba permission ni. Mohbad sọ no, permission before you enter. Hi, you body take permission before you enter. Hi, ìwọ tí ẹ kọ́kọ́ do show kò ní dìkò gba permission lọ síbi táwọn agbéni power gbogbo èèyàn mọ̀ pé Sokoto ló wà wọ́n mọ̀ pé Kánò ló wà ìwọ ṣeré lọ síbẹ̀ kò ní dìkò gba permission dúró de kí Tinubu fóun permission Tinubu á fún ẹ permission ẹ ti ráwọn ọ̀dẹ̀ àwọn Nàìjíríà lè má tán o dúró de Tinubu kó fún mi permission lórí burúkú o wọ́n ná gbọ́mọ pa lọ́yọ̀ sójú ìwọ kan stroll lọ sọ́yọ̀ ìwọ kan lọ gba bí títì táwọn gbọ́mọgbọ́mọ wà kó wá dọ́ọ̀gùn wọn kó dógùn wò lára wọn dúró de kí fún Tinubu fún mi permission ẹ jẹ́ kó máa fi yín kówó jọ kó máa fi yín settle scores wọn kẹ́yìn náà máa ní Sunday Igboho kí ni sọ kò ní nǹkankan kò ní kankan gbogbo wọn ti jẹ́ dodo wọn lè sọ dodo wọn ní nǹkankan failure ni gbogbo wọn failure mo dúró de kí Tinubu fún mi permission òun lọ ṣe fọ́ gbogbo ilé yín tẹ́ dológbò jáde wo aya ń lẹ́nu gbogbo ológbò yẹn ò ṣiṣẹ́ mú
Go and protect yourself. Don't wait for any Sunday Igboho. Because Sunday Igboho ma jẹ ló wá kiri. Ó fẹ́ renovate ilé ẹ̀ tí Buhari bàjẹ́ tó fọ́ yàmà yàmà. Go and protect yourself. Ṣé òun wò mí ṣá? Bó bá wùn ẹ́, lọ vote fún Tinubu. Kò affect mi. Kò affect mi. Ọlọ́run. Wá sí tí mo fi jókòó tí mo ṣe show nsin. Wọn ò mú lọ́lọ́. Mo ní free data. Àná báyìí sìn. Bá ṣe dé, mo ní pepper soup mi jẹ, oúnjẹ kúnnú mi báyìí. Mo bọ́ta, mo lọ ra ẹja, mo fi edé sí, mo fi akàn sí. Nǹkan tó wù mí mò ń jẹ. Ó ṣe Ọlọ́run ò bójú mi jẹ́ kó jẹ́ kẹ́ máa kọ́ ní Nàìjíríà yẹn mọ́. Ọlọ́run ti bójú yín jẹ́ yàmàyàmà. Lẹ́yìn kẹ́ vote Tinubu out. Àbẹ́ gbọ́ mi. Tara yín. Mo lo àṣẹ orí òkè ọwọ́ Ọlọ́run. Mo fi súre sínú ayé yín. Ọlọ́run ìpè Prophet David Olúlànà Babájídé. Ọlọ́run ìpè Prophet Samson Àkàndé bàbá Àbíyèyédé. Ọlọ́run ìpè bàbá Apostle Timothy Olúwọlé Ọbádáre. Ọlọ́run ìpè bàbá wa Joseph Ayọ̀ Babalọ́lá. Ọlọ́run ìpè Prophet Gabriel Oyèlámì. Lórúkọ Jésù kó yanjú ọ̀rọ̀ ayé yín. Lórúkọ Jésù kó yanjú ọ̀rọ̀ ayé yín. Gbogbo ogun tó ta kókó tí ò jẹ́ káwọn nǹkan tó ṣe kókó nínú ayé yín kó farahàn, tó mú kí ìrìn àjò ayé yín le kókó, lórúkọ Jésù iná Ọlọ́run kó jó wọn dànù. Lórúkọ Jésù iná Ọlọ́run kó jó wọn dànù. Ọlọ́run àṣẹ tó ń dáhùn àdúrà lórí òkè, lórúkọ Jésù kó dáhùn àdúrà yín. Lórúkọ Jésù kó dáhùn àdúrà yín. Gbogbo rere tí ọkàn yín ń fẹ́, lórúkọ ti Bàbá tọmọ tẹ̀mí mímọ́, agbára ọ̀run yọ̀ǹda rẹ̀ fún yín. Ọlọ́run tó ń dáhùn ní kánkán, Ọlọ́run tó ń dáhùn ní kíákíá, lórúkọ Jésù kó dáhùn àdúrà yín. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Ògo ni fún orúkọ Olúwa. Jésù Olúwa wa. Ẹ jájọ gbàdúrà, ẹ jájọ wá ojú Olúwa. Kí láṣìírí ogun tẹ́ ń là kọjá àti kí ni ọ̀nà àbáyọ? Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí 07025475427. Àwọn ènìyàn ní ẹ̀rí tí wọ́n sì rí iṣẹ́ ìyanu Ọlọ́run. Ìwọ náà pè mí, jẹ́ àjọ gbàdúrà lórúkọ Jésù, wàá rí ìyanu. Àmín. Kí ni mò ń sọ fún yín? Kò sí èyí tó ń sẹ́ǹdì owó sí mi nínú yín, kò sí èyí tó ń bọ́ mi, ẹ lè bọ́ mi ní Nàìjíríà, ẹ lè bọ́ mi. Àwọn olówó gan tá bá lọ kí wọ́n Nàìjíríà, tá bá lọ fọ́lùdé, àwa gan la ọmọ máa wọ ọwọ́ wa ká náwó ni, àwọn ni wọ́n. Gbogbo àwọn tẹ́ẹ̀rí tó ń showcase yẹn, àwọn ni wọ́n. When they come here, they want to use many of us. Ìtọ́jú tẹ́yìn máa fún wọn bí wọ́n lè fún yín tẹ́ bá dọ́dọ̀ wọn. Wọ́n lè sanwó tẹ́ bá lọ́jọ́ jẹun yín lẹ́mọ̀ máa wọ́wọ́ yín kẹ́ sanwó. So wọ́n lè bọ́ mi. They have nothing to give me. They have nothing to offer me. So tí n bá sọ ilé fún yín, èmi ń sọ, mo ti sọ, eléyìí ò ṣe pé mi kó ọ̀rọ̀ mi jẹ. I have the love of Nigerians at heart. I have the love of Nigerians at heart. So that is what I'm doing. Many of bloggers like me, mélòó ni wọ́n ló ń sọ̀rọ̀ nípa nǹkan tí mo ń sọ yìí. They are after their coins. They are after what they want to gain from social media. Am I communicating? But just me, ìrònú Naija máa ń bá mi. Mo sọ fún pé mo wà Portugal gan, mo ń ronú. Ó affect mi. Mo ní uncle mi kan mi báyìí. Tí n bá ti pè wọ́n ká sọ̀rọ̀ Naija, mo ní BJ, please. Òun ti cut off ties pẹ̀lú Naija. Because ìgbà tí Naija ti fẹ́ máa fún òun ní sleepless night, òun decide pé kó máa wo nǹkan kan nípa Naija mọ́. But I can't do it. Tebadodo Tunde not, I'm one of the best commenters. Tomatin condemn àwọn olórí burúkú government. I can't do it. That's why I love them with passion. I love him with every breath in me. Mo kàn lè má show ẹ fún gbogbo yín. When you ti bá rẹ̀ tó condemn VDM, ó ti dọ̀tá mi automatically. Mo ti block ẹ. Tẹ́ bá lọ wò mí lórí Instagram, gbogbo àwọn tó support VDM man like post wọn. Because Moripa wa lórí same page. VDM is one of the few that has the love of Nigeria at heart. I don't live in Nigeria. O jẹ́ kí n blank yín. My parents are no more. I don't have any family in Nigeria. But I still have that love of the country at heart. And voters card there, your vote counts. Please. Ma joko, don't sit at home and say, Okuku Mari Gani. No. Ohun èèyàn lóhun Ọlọ́run. Please.
Don't talk about the rigging. Let's come out in numbers. Get your voters card. The next show, probably I'll come out tomorrow. Malowo bo man gba voters card and everything. Ṣé nǹkan tí mo sọ yé yín? Bẹ́ ṣe máa lọ gba voters card yín. Please, to the Gen Zs, enlighten your parents. Enlighten wọn. Ẹ sọ fún wọn. Tọ́n bá lọ gba rice àbí tọ́n lọ gba 5,000. Tí agbá nípa, tí bandit bá gbé wọn, 5,000 yẹn ò ní gbà wọn sílẹ̀ o. Rice yẹn ò ní gbà wọn sílẹ̀ o. Please tell them. Tell them, please. Create awareness fún àwọn arúgbó yín. Àbí kò yé yín, ẹ sọ fún wọn how important voting for the right candidate. How important for them not to vote for Tinubu. Because if they vote for Tinubu, let me tell you what's going to happen. It's going to be worst. Because let me tell you, remember, this tenure is Tinubu's last tenure. Paraventure to ba wọlé. Gbọ́misá. So tí Tinubu bá wọlé ní 2027, ìyà tẹ́ máa jẹ aju ti Ìjẹ̀bú tó fọmọ ṣòwò lọ. Because you know why? Because ó mọ̀ pé òun ò ní ìdí yín mọ́. So ó máa paralyze Nigeria ni. Ó máa fi yín sí journey of no return ni. Ó máa finish Nigerians ni. You should know who to vote for. I don't want to campaign for anybody, but you should know. Tinubu ti ṣe 4 terms. Kò rí nǹkan kan mú jáde. Atiku failure nìyẹn. Atiku lè win. Sowore bomb bastard ni, ó ti lulẹ̀. Abeko yẹn. Obi fine. Mo like Obi. A dẹ̀ ti ṣe fact check. Ìgbà tó jẹ́ governor, kò jí owó, kò jí nǹkan kan. Ó tún dáwó padà sínú treasury ni. Ìgbà tó kúrò ní governor, wọ́n ròyìn billions tó fi sílẹ̀ nínú account after he left the governor, being a governor of Nigeria, of that state in Nigeria. Governor mélòó lè ṣe kan bá owó nínú account governor, wọ́n lè ṣe náà. Okay, somebody said Peter Obi has no mental capacity. I understand. Sherry, ẹ má sọ pé èèyàn ò ní mental capacity. Ṣẹ́gbọ́n. Sherry, I'm not into politics. But Sherry, Peter Obi tó bá ṣe náà, ẹ má gbàgbé pé Hausa kan support ẹ. Kí ló kọ bàbá yẹn? Kwankwanso. Sherry, left to me. Left to me. I don't want to talk. Imagine sorrow. Let us say God should put the right person, but Tinubu is not the right person. Forget it. Tinubu has come to steal, destroy, and kill. Tẹ́bá ti rí àwọn tójú wọn dúdú bí ojú gbẹ dúdú bí Tinubu yẹn náà, wọn lè ní nǹkan gidi tó máa gbé ṣe nílé ayé. Tinubu is heartless. Tinubu is wicked. Tinubu is not a father. Gbọ́misá. 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 Nigeria ti bàjẹ́. Tinubu wá make it worst. Ṣé ń gbọ́ mi? Kò sẹ́ni t'Ọlọ́run gbé gba presidency sí lórí náà. Tí Obi bá débẹ̀, àbí kò yé yín, tí Peter Obi bá débẹ̀, support the Nigerians ló need. At least àti ẹ kọ́kọ́ stop borrowing. Gbogbo àwọn olórí burúkú, gbogbo àwọn governor tó máa fún ní owó tó ní túlù ṣe, a kọ́kọ́ stop ẹ. So don't say Obi cannot do it. He cannot do it alone. He will need our support. Tinubu tẹ́ ní kó lọ ṣe yìí náà, kò ṣe pé Ọlọ́run gbé presidency sí lórí. No, Buhari tí gbogbo wa believe nínú ẹ̀ gan. Ìgbà tí Buhari débẹ̀, ṣé Buhari ṣe dáadáa? Olórí burúkú Buhari tó máa kú tí ò ní kú re. I campaigned for Buhari because we thought pé ìgbà tó wà ní military regime ó ṣe dáadáa. But when he came back for second time, kò ṣe dáadáa now. So let's just pray. Tí Peter Obi bá débẹ̀, k'Ọlọ́run fún ní okun àtagbára àtẹ̀mí gígùn, kó dẹ̀ fún ní good people around him.
Àbí nǹkan tí mo sọ yé yín. I love Obasanjo. Obasanjo. Can Obasanjo to my contest in my vote for Obasanjo? Obasanjo is capable. Jonathan then pariwo iko capable. Mama push Jonathan around ni. He will push it or push it or push Jonathan. Wọ́n lè push Obi be. Obi mọ nǹkan tó fẹ́. Ibi tó ti yàtọ̀ sí Jonathan yẹn. Boy ni Jonathan. Ẹ tí ó bá ti wọ bàtà náà láti kékeré kò lè lọ́pọlọ. Ṣé gba Jonathan náà kọ́ ni Desiani tó jí gbogbo owó olórí burúkú Desiani tó máa ṣọkú máwọn ọmọ ẹ̀ lórí. Àbẹ́ ìrájú owó tí Desiani jí ni. Ìrájú owó tí Desiani jí. Kí Desiani máa ra bra ẹyọ kan ní 100 millions of pounds. Fine, the president alone cannot do it. They need good people around them. Anyway, as I've said, I'm not going to tell you who to vote for. But Dibo fún Tinubu kò ṣọ́kú, Dibo fún Tinubu kò pasọ́, Dibo fún Tinubu kò gbọ́mọ sí. Young people,